ọ̀rọ̀ Iyabo Ojo ló sì ń lọ dọ̀la o àfi táwọn alábòsí tán àbáyé jáde kán yéé polongo ọmọ ọlọ́mọ kán má fi hàn ipá wọn nífẹ̀ẹ́ rẹ̀ irọ́ ni àbòsí ni ẹ má ta ọmọ ọlọ́mọ síta ìyá ọmọ ni ẹ bá sòótọ́ ọ̀rọ̀ ìyá ọmọ ni ẹ bá ṣe òótọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀ ká tó mọ̀ yín lábíyamọ gidi. Ó ṣènáwó fọ́mọ ó tún lóyún wọ́n tún pàtẹ wèrè fún wọ́n tún pàtẹ rẹpẹtẹ fún wọ́n tún ṣe gbẹ Jésù ní òbí ni abiyín léèrè èyí tó tiẹ̀ sọ̀rọ̀ kalẹ̀ tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó sì sọ kalẹ̀ kan tó rí i pa ó ń ṣe àbí ò ṣe fún yẹn ló ṣùgbọ́n pé yes abàmì ọmọ kan ló lọ yìí à ń sọ̀rọ̀ mohbad ẹ̀yin ń sọ̀rọ̀ ọmọ àǹdẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ oyún wọ́n tẹ́wèrè kalẹ̀ fún kinní kan lélẹ̀ ṣé ìyẹn là ń sọ ní àbó mi ara tá a fi sọ pé ẹ mọ́dà ìváìsì wa mọ̀ tí mohbad yìí àfikán rojú tu rẹ̀ ẹ̀yin abiyamọ rọ́ ẹ pa ti ìfẹ́ tì ẹ pa ti ọ̀tẹ̀ tì ẹ dojú kò tọ́ kẹ́ wá sọ òótọ́ ọ̀rọ̀ fún Iyabo Ojo Iyabo Ojo dọ̀la mo sì ń sọ mi ò ní kínníkínní kan pẹ̀lú ẹ̀ ọlọ́run ìyá mohbad bàbá mohbad mi ò ní nǹkan kan kò sí àwọn ẹbí bàbá mohbad wàláì tá a bá kà wọ́n tán ń dá sọ̀rọ̀ ọmọ yìí ó lè mọ̀ ju 10 lọ etí ẹ̀já ní 20 ǹjẹ́ àwa mọ̀ wọ́n rí mọ̀ wọ́n rí náà mọ̀ wọ́n rí tí Iyabo bá ṣe dáadáa tó rìn ní dáadáa kò sẹ́ni tí ó sọ̀rọ̀ Iyabo ó ti fàyà gbàgbà ó ti fi gbé ó wá fẹ́ máa fọmọ rẹ̀ síwájú kán mọ́ bàá mọ tí ń lọ àfi kán tún tí ń lọ orin tí mohbad ń kọ tán fi ti àkáǹtì yẹn ibo làkáǹtì yẹn owó yẹn ọwọ́ ta ló wà àbí ọwọ́ Naira Marley lẹ́tàn ló wà ní abéèrè oníkálukú sáà ní bá ṣe ń ṣe káti ẹ̀ ní wọ́n jẹra wọn lówó àkáǹtì ó fi hàn náà wọ́n jẹra wọn lágrímẹ́ǹtì ìwé ó fi hàn àárín mohbad àti Naira Marley wà láìtàláì tá a bá ní ká dá sí akànfẹ́ da Naira Marley láàmú ni kò sí tó kàn agrímẹ́ǹtì ti wà àjọsọ ti wà ọmọọṣẹ́ ẹ̀ ni ọmọọṣẹ́ ẹ̀ ni ìwọ sì ń fẹ́ bí kọ́mọ rẹ kó lọ mọ bẹ́ẹ̀ ṣe CID níbẹ̀ Naira Marley sì ń sọ́dọ̀ la ó lóun ò sí pátá bẹ̀rẹ̀ sí òun ò sí wò débi tó ní Naira Marley ó fọ́ sẹ́ńtà kí ni ìtumọ̀ fọ́ sẹ́ńtà ẹ lọ wo díṣẹ́nárì kẹ́ ẹ bá wa sọ túmọ̀ rẹ̀ mo kàn mọ díṣẹ́nárì pé ní òun mọ̀ ọ́ ká o ẹ sọ túmọ̀ ẹ̀ fún wa wá mọ̀ fọ̀rọ̀ ọmọ rẹ̀ mọ̀ fi tírẹ́ǹtì àwọn òpònú abiyamọ míì náà à ń wíru wọ́n ń wíru kí la ti fẹ́ ṣoyún àtọmọ àti kinní tán gbé kalẹ̀ fún wọn kí ló kàn wá ṣé wọ́n ṣènáwó tó bàbá wa Eluganza ni àwọn oṣooṣù kan ò lè dé tàbóṣù méjì kan ò lè dé mọye millions táwọn yẹn ná lórí àwọn ọmọ ni wọn ò sì ná fake dollar bàbá wa ò ná fake dollar Iyabo ti sọ ó ní girama òun yíbò ni ẹ wá ní kó fẹ́ràn yín ẹ̀yin ọmọ Yorùbá ohun tó bá gbà lọ́wọ́ ìjọba
tó fi ń tírẹ̀tì àwọn ọmọ Yorùbá a fẹ́ mọ̀ inú ẹ̀yin òpònú abiyamọ tẹ́ ń sọ̀rọ̀ yìí mébó ti ṣe ó fẹ́ ṣe irú ẹ̀ fáwọn ọmọ yín tẹ́ fi ta wọ́n kán tẹ́ jù wọ́n sílùú mi abẹ́ ti gbàgbé ń tẹ́ fẹnu sọ lọ́jọ́ kìíní ni tá ń wíru tẹ́ ń wíru tẹ́ ẹ bá fẹ́ kán mọ̀ pé ẹ bá wọn sọ̀rọ̀ ẹ sòdodo ọ̀rọ̀ fún ẹ kan ojú abẹ́ ń kó ọ̀rọ̀ oyún kọ́ náà ń sọ ọ̀rọ̀ ọmọ tí ó bí sì kọ́ náà ń sọ ọ̀rọ̀ ìgbéyàwó kọ́ náà ń sọ kó mọ̀ fọmọ rẹ̀ tírẹ́tì wa inú àwọn ọmọ sẹlíbírìtì tán jẹ́ àmì nílùú Amẹ́ríkà wà àìmọye ọmọ sẹlíbírìtì tán soríire jà àwọn ọmọ rẹ̀ lọ kí lẹ̀ ń sọ yìí èmi tí ń sẹlíbírìtì ọmọ mi soríire ẹ̀yin tẹ́ ẹ̀ sẹlíbírìtì tẹ́ ẹ̀ ń fi àwọn lásán tẹ́ ẹ̀ ń fi ń pírẹ́sì ọmọ Ìyábọ̀ Òjó ọmọ yín soríire ju àwọn ọmọ rẹ̀ lọ. tó bá jẹ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ́nu àwa abiyamọ yòókù nù mohbad ní olóríire ọmọ ní fáwọn òbí rẹ̀ nígbà kó gbẹ́sẹ̀ lé àjọṣe tó bá wà láàrin òun àti Wùmí ìyá ń bá Wùmí ṣe ọmọ náà ń gbé ọmọ yẹn kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ lò láàrin yẹn. Ìyábọ̀ Òjó bí gbogbo àwọn èèyàn ńláńláńlá ìgbà tí wọ́n ń lọ kí gómìnà Ìyábọ̀ Òjó ò mú bàbá mohbad náà dání lọ kí gómìnà owó tán gbé fún yín ta lẹ gbé fún. abéèrè wọ́n ń ṣàánú bàbá mohbad kì í ṣe pé ló wá tọrọ owó àríntẹ̀ṣe ni ìkàlẹ̀ ṣe Ìyábọ̀ Òjó ṣìkà ìwọ sì ló tapẹ́rẹ́ àyà lọ ìwọ nìkan láàmọ̀ ìwọ nìkan láàmọ̀ àbí o ìwọ nìkan láàmọ̀ ààrẹ lòmíì tó wà lórí ọ̀rọ̀ yẹn àsìkò ìgbà tó ló panumọ́ sí ẹ̀dẹ̀ dá gbogbo ẹ̀ dáhùn ẹ̀ wọ́n ń gbé àwọn ẹlẹ́ni wá sọ́dọ̀ Gistlover gbogbo àṣírí inú sẹlíbírìtì bí yàrá ìbò bá sọ ẹ gbé wá sí Gistlover bí adẹ́rùbọ̀kọ̀ bá sọ ẹ gbé wá sọ́dọ̀ Gistlover anybody bólówó kan bá ṣí àgbẹ̀ díẹ̀ ẹ gbé wá sọ́dọ̀ Gistlover njó ní Gistlover sọ̀rọ̀ rẹ̀ Ìyábọ̀ Òjó gbogbo àṣírí indọ́sírì yẹn máa níbo ni a ti ń gbọ́ àwọn pásítọ̀ Suleiman lọ́jọ́ kìíní tíyẹn mẹ́fẹ̀gẹ̀ tó lóun ti mú Gistlover bẹ́bí ń gbà ọ̀rọ̀ da òun àti Ìyábọ̀ lọmọkùnrin yẹn dẹni tí wọ́n ń tírẹ̀tì lórí Gistlover ó yá ṣé ká mọ báyìí tú ni ẹ̀yin aláìmọ̀kan tó jẹ́ pé ìdí ọ̀tẹ̀lẹ̀ láìkì táwa ní òdùó sí tiyín nìkan ntẹ́yìn bá ń sọ yẹn tá a bá rí i pé kò sí làákàmbẹ́ àjàdànù ọgbọ́n la fẹ́ kọ́ lórí nẹ́ẹ̀tì kì í ṣe pé láwa wòran ẹnu yín rárá èyí tẹ́ ń gbójú síta tẹ́ ń sọ̀rọ̀ àwa wo ẹnu yín ọgbọ́n la wá kọ́ ǹjẹ́ gbọ́ ìwọ Ìyábọ̀ Òjó yìí náà ni orogún olórogún ogbe bọ̀dí òun wá mú káàkiri kí ló kàn ẹ́ ó bímọ mẹ́ta ó bímọ mẹ́rin ó bímọ méjì ẹ dáwó fún owó tán gbà fódìdí ọdún 5 ìwọ náà wá tún fẹ́ gbà tọdún 5 ẹ̀ èpè ló mọ̀ fi gbà á lójoojúmọ́ Ìyábọ̀ Òjó èpè bí wọ́n bá fẹ́ fún Sàríyù ń tọrọ Lizzy ò fẹ́ pè mẹ́wàá sí Ọlọ́run torí orúkọ rẹ̀ orúkọ ọkọ rẹ̀ lẹ́fẹ́ máa fi gbà á ṣé Sàríyù ò lè ṣiṣẹ́ ni tó nípọn tí gbogbo ète nípọn jara lọ alábọ̀ọ́dún aya wọn lẹ́yìn ìgbẹ̀tì ó jẹ́ gbogbo ẹ̀ sétè kò lè jẹ́ sápò kò jẹ́ sípamọ́ àwọn aláàánú ta ni wọ́n ṣàánú fún ẹni ṣàánú fún ọ tọmọtọmọ ó mọ tó fojú ẹ̀ yìí ni ẹni bọ̀ gbowó ọdún 5 ó mọ tẹ́ǹjọ́ ń fà lábẹ́lẹ̀ ni abéèrè Ìyábọ̀ Òjó náà sì máa jẹ gba tí ó jẹ́ tí ó dáa bẹ́ẹ̀yàn kan bá lóun ò ní fi àwọn èèyàn sílẹ̀ lọ́dọ̀ Gistlover pé kó ní kálukú ó máa ṣe tiẹ̀ lórí nẹ́ẹ̀tì
wàláì tàláì Ọlọ́run bá wa bínú sónítọ̀. a ti fa ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó a ti fà á lọ́lọ́ lọ́wọ́ ṣùgbọ́n kó jáwọ́ kúrò nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó lóun ò ṣe celebrity òun ò ṣe tíátà Yorùbá kì í sì sọmọ Yorùbá irọ́ ló pa Ìyábọ̀ tí ń jẹ́yìn ọlá epo gbèkó ni kó fi lé bàbá rẹ̀ hàn wá fẹ́ rí i. èmi ti dúró ṣẹ́mọ̀ wọ́n ti sọ yáàyà rẹ̀ òun náà ló fẹnu ara rẹ̀ sọ ní yíbò ni ṣáwa jẹ́ kó tún bọ́n ṣe ṣẹlẹ̀ yíbò kan wá ṣe tiwa bẹ́ẹ̀ ṣáwa la bá wọn dà lúrú ni. Ìyábọ̀ Òjó ṣetán láti ṣe do and do irọ́ sì ni ohun tó bá mú wọ àti Wùmí tẹ́ ń ṣe ṣòóṣòó bá yẹn a fẹ́ rí àkáǹtì orin mohbad àkáǹtì orin tó kọ tó bá jẹ Naira Marley ní owó ẹ̀tọ́ yín san padà fún tí Naira Marley bá sì jẹ lówó ẹ̀tọ́ rẹ̀ san tó bá jẹ mọ́ tó lè san tó bá jẹ́ pé tí wọ́n ti jọ sọ tágírímẹ́ǹtì bá ti wà ń bẹ̀ tàbí wọ́n fi kinní kan yí ọ̀kan ni wàláì ìrọ̀lẹ́ pa. táwọn èèyàn bá ń sọ̀rọ̀ èmi ẹ lè ní àwèrè ní lágbájá kankan ọpọlọ ń bẹ nínú ntí wèrè míì máa sọ. wèrè ló ṣí ojú ìjọba lórí Okorocha wèrè gómìnà Okorocha wèrè ló ta ìjọba lólobó wèrè ló ta lólobó aráàlú gbọ́ báyìí wọ́n pèjọba ṣàkíyèsí ni. ẹ jẹ́ apatọ̀ tẹ̀ sílẹ̀ ìfẹ́ tí ẹni tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ tí ń bá ṣe tí ò dá ẹ bá so tọrọ tẹ́ ẹ bá jábí amọ̀ gidi. èmi yìí mi ò wàláì mi ò ní kínníkínní pẹ̀lú Ìyábọ̀ bẹ́ẹ̀ ni. o lè wá máa fi ọmọ rẹ tírẹ̀tì àwọn èèyàn ó ṣe gbá ó ṣàwo wọ́n tẹ́ fẹ́ dírà fún wọ́n ṣe gbá fún and then Maria ló bí Jésù. bẹ́ẹ̀ èèyàn kan ló ṣàsọtẹ́lẹ̀ tí sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ìwọ ò ṣe dúró tì tó bá jẹ́ pé Maria lọmọ rẹ fẹ́ bí. tẹ́wàá fi tiyín mọ́ tírẹ̀tì àwọn ẹni wọ́n ń gbé gẹ̀gẹ̀gẹ̀ tán wọ́n ń bá ọ ní kínní. irọ́ náà wá bá òfófó náà wá ṣe wọn ò fẹ́ràn rẹ ó yẹ kán pé ọjọ́ kò kán bọ́ ọ̀sùn tọrọ ni àwọn ìyá òsì àwọn sì náà ń sọ̀rọ̀ ìpẹ́ nìkan ó bímọ méjì o bí ó ṣe bí yóò jẹ èpè tí ń ṣe kinní kan wà láìtàláì tí Ìyábọ̀ bá ń fi Ṣàríyù gbowó lórúkọ Láti tàbí Lizzy wà láìtàláì yóò gba èpè àìmọye. àwọn ẹni sì ń sọ̀rọ̀ lọ́la kí Ìyábọ̀ rorí ẹ̀ ni kó rorí ẹ̀ kó rorí rẹ̀ gidi gan. tẹ́ ẹ̀ bá lè bá a sòótọ́rọ̀ tá à ń bá ń bá a sòótọ́rọ̀ tàbẹ́yìn náà á wádìí yín fínífíní. ẹ̀yin tẹ́ ẹ bá lè fẹ́ mọ̀ dàìváìsì àwọn ẹni ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mohbad tẹ́ ẹ fẹ́ mọ̀ fọ̀rọ̀ Ìyábọ̀ Òjó kẹ́ ẹ mọ̀ fi ṣe á wádìí yín délé yín. ò bá jọmọ Kírun kó jọmọ Òṣogbo kó jọmọ kinní kan tó bá tírẹ̀tì mi pẹ̀lú anything máa tírẹ̀tì yálàyà ẹ̀. torí ẹ ti ń tírẹ̀tì àwọn ẹni bẹ́ẹ̀ ṣe ń tírẹ̀tì very dark man lẹ́ ń tírẹ̀tì àwọn ẹni tán ń sọ àṣírí tiyín náà ẹ̀ ń tírẹ̀tì wọn káàkiri kò sí tírẹ̀tì kankan ń bẹ̀ ń tẹ́ ẹ ṣe lẹ́gbà àfòpònú abiyamọ ní orí tí ń lọ yìí tí ò ní lè sọ sí. àwọn ọmọ yín náà Ìyábọ̀ Òjó ò fi wọ́n lọ́rùn lẹ́ẹ̀lẹ́ kẹ́ ẹ tó ta àwọn ọmọ yín kan wọ́n bá ti ṣe wọ́n ní dánidání kí ni Ìyábọ̀ Òjó já mọ́ àwọn ọmọ kéékèèké yóò so wọ́n mọ́dì yóò máa lò wọ́n yóò máa fi wọ́n gbowó kiri lẹ́lẹ̀ at the end of the day àwọn ọmọ yẹn ò ní já mọ́ nǹkan kan fóbi wọn ẹ lọ wọ àwọn ọmọ kéékèèké tó so mọ́dì tí òjé kan lọ sọ́dọ̀ Naira Marley mọ́ àwọn èyí tó wà lọ́dọ̀ Naira Marley ń tó bá wù wọ́n náà lè ṣe ọmọ wọn ń tán fẹ́ ni olórin ìbílẹ̀ olórin Yorùbá olórin mùsùlùmí olórin gbogbo wọn náà ń tata ń pírí sẹ́nu èyí tó bá pọ̀ ni ẹni kòkó ẹ bá sí iye ló mọ̀ ọ́ lọ ẹ má tírẹ̀tì anybody ò bẹ́ẹ̀ yẹn kan tírẹ̀tì mi lórí kọ́mẹ́ǹtì wàláhì ó tírẹ̀tì yálàyà ẹ̀
béèyàn kan tírẹ̀tì mi lórí kọ́mẹ́ǹtì ó tírẹ̀tì ọmọ rẹ̀ títí dọjọ́ ọkú wọ́n tírẹ̀tì ọmọ rẹ̀ títí dọjọ́ ọkú. sáwọn ọmọ sẹlíbírítì mi ò ṣoríire ni ẹ lọ kó sí dànù ẹ̀yin ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ nílá níyọnu ní gbogbo nǹkan jọ yín lójú nǹkan ṣẹṣẹrẹ ní olùṣẹ́ lójú kí ló dé ẹ̀sìn mi ọ̀tẹ̀ bí Lizzy bá ṣe tó tí Iyabo tí ń yọ sí ìyọsán tí ń ṣe gbogbo ẹ̀ tí ń dà àwọn ọmọ ọlọ́mọ láàmú wà láyà àwọ̀ kúrú mo tuntun sọ á pé àbáwí ni àníjí ó máa nù lọ yóò múnú ọ̀rọ̀ wa kò sí bó ṣe lè mọ̀rọ̀ sọ tó yóò múnú ọ̀rọ̀ wa yóò fi ṣiṣẹ́ díẹ̀ nínú ẹ̀ yóò sì gbọ́ kìlọ̀ díẹ̀ nínú ẹ̀ òun náà sì sọ wisdom tiẹ̀. ó tó bá lálẹ́ rí yẹn nínú gbogbo ohun tó sọ lórí ọ̀rọ̀ Iyabo Ojo ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀ rí òdodo díẹ̀ nínú ẹ̀ èmi rí ọgbọ́n kọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ mo rọ́gbọ́n díẹ̀ kọ́ nínú ọ̀rọ̀ Bọ́lá Auto Bọ́lá tí Iyabo Ojo bá fẹ́ jábí amọ tó dáa ni níjọ́ wọn wà ní Tanzania ó yẹ kí Iyabo Ojo pé àwọn èèyàn ṣàkíyèsí pé ẹ má bínú ó dẹ̀ darí dé nìyẹn Àbíkẹ́ Jagaba ń sọ ó ní ó fẹ́ kó bá àwọn ọmọ ọlọ́mọ ni tí ń sọ fẹ́ Esabod ń gbà náà ó wà níbi wọ́n ti ń ṣèyàwó ọmọ ó dẹ̀ ń sọ̀kò ìbànújẹ́ sí àwọn ẹni tó wà nílé tó ń bú Lizzy tó ń lọ gbọ́rọ̀ ọdún mẹ́ta olójú abẹ òrí yẹn gbà náà kọ́mọ̀ ìpọ́rọ̀ tó ti kọjá ní Esabod fi ń bú Lizzy tó náà fòfìrì tó ṣe hò lẹ́nu bíi hòókó tó bẹ̀rẹ̀ sí ní já wáyà tẹnu ẹ̀ ń já wáyà tí wọ́n ń bínú lórí voice tó jáde wàá bínú táyà o wàá bínú táyà ojú abẹ tó bá gùn mí máa dé kírun máa lọ mọ bí o ṣe ṣe tó bá jó nírú Iyabo Ojo ni ọmọ Yorùbá ni ọmọ Yorùbá wàhálà èmi ó nà ní pàṣán débi tó jẹ́ pé common sense rẹ yóò padà sí normal tóró bímọ kalẹ̀ má kó bá àwọn ọmọ ọlọ́mọ pé Iyabo Ojo kò ná ní ọ̀rọ̀ tó dáa bó bá jù lọ ná lọ́rọ̀ bó jù lọ ná lọ́rọ̀ ipe kò di orí ẹ̀ mú tó bá fẹ́ràn àwọn ọmọ ẹ̀ òdodo ni a mọ̀ sọ ẹ má threat anybody o ẹ má threat anybody ǹjẹ́ gbọ́ Àbíkẹ́ Jagaba ń sọ fún ó sì tún dé láti Tanzania nìyẹn mo ní Iyabo Ojo tó yẹ ọ́ tó fi ra ilé ayé gbé fọmọ rẹ̀ jáde kó tọrọ àforíjì fún gbogbo àwọn èèyàn pé tó ẹ dákun torí ẹ fọmọ àwọn ọmọ yìí ẹ fi yááfè mi ẹ fi gbogbo bọ́lọ̀ ṣèṣe fún mi yìí tí mi ò lérò ẹ fi yááfè mi ó sara gí omi ó dàbí àǹgà Ìgbò ababẹ háláhálá bíi panla àjẹbù olòṣì ó mú gbogbo òkè yẹn ó tún wá síta tí ò bá síkè yẹn ni ìwọ ni ta ni ó sì máa jò dànù gbò bá yá tó yẹ pé gbogbo nǹkan rẹ̀ fẹ́ẹ̀kì ni ó ṣèyàwó táwọn ọ̀tẹ́dọ́là ni ó ṣèkó máa ọmọ tó tẹ̀tẹ́dọ́là ni àbó ṣe tó ti bàbá wa ìlú Gaza tó já wọn lóṣooṣù ìnáwó ni pitì ìwọ ni ta ni àwọn ọmọ sẹlíbírítì míì tán soríire jọmọ rẹ lọ́wọ́ àmì wà nù wọn nílùú èbó wọ́n ṣèyọ ọmọ tán náà tó padà wálé àwọn òbí nù kí ni tiẹ̀ ó wá jẹ́ káwọn rádaràda kan máa sọ fún wọn pé yín ọmọ rẹ o wọ́n tún wá pàdé kí ni wọ́n wá fi ọ́ ṣẹ̀sín ẹ̀sìn awọ́rò tó yìí ṣe Yorùbá ńlọrọ̀ rí òfin dọ̀mẹ́ tó o bá jẹ́ Yorùbá ni ó ti mọ̀ pé o ti dáràn bọ̀rọ̀ ẹ̀ lọ́rùn o sì ti dáràn bọ̀ àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn ìkà ni ẹ́ abiyamọ òṣì ni ẹ́ àwọn ẹni ń pọ́n ẹ lé irọ́ ni ìkà náà ń ṣe fún ẹni wọ́n ìbú ọ bó bá di lọ́la ọgbọ́n làwa fẹ́ kọ́ lórí kódà tí wèrè ó máa sọ̀rọ̀ tá a bá rọgbọ́n mú inú ẹ̀ á mú kódà á tún yìn á yìn kì í ṣe pé láwa sórí nẹ́ẹ̀tì ká máa wo ẹnu yín ká máa wo rọ́tẹ̀ ń pa kalẹ̀ rárá ọgbọ́n òye ńlá fẹ́ béèyàn bá ṣubú lọ bí ò gbà lónìí yóò gbà lọ́la